ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀yin olólùfẹ́ alájà wa Hafsat Adéyẹmọ. Ìdílé aláyọ̀ ni ètò tó fẹ́ gúnrí afẹ́fẹ́ báyìí. Ọ̀yá ẹ jẹ́ ká jọ tẹ̀lé wọn. Ìdílé aláyọ̀ TV wọ́n ṣàtìtẹ́ síbẹ̀. Tó bá ti tẹ ìdílé aláyọ̀ TV bóyá Facebook ni àbí YouTube. Wà á bá alájà wa Hafsat Adéyẹmọ wà á bá wọn níbẹ̀. Ẹ jẹ́ ká tẹ̀ ká subscribe ká sì máa follow. Ilé aláyọ̀ o. Ilé ire ni. Ilé aláyọ̀ o. Ilé ire ni. Kò sóhun tó dùn tó tayọ̀ o. Ayọ̀ ní tiwa nínú ilé wa. Ilé aláyọ̀. Ilé aláyọ̀ lètò tó ń gorí afẹ́fẹ́ tọmọdé tàgbà ẹ̀ka jọgbọ́ ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ẹ̀ máa bá mi bọ̀. Ètò táyé tí ń retí òun náà nídìílé aláyọ̀ ní jẹ́ látẹnu Hafsat Fadékẹ́ ọmọ wọn ní Kìsì Àjàsóbo ìlú tó gbajúmọ̀ púpọ̀. Ètò yìí ló jẹ́ ká mọ̀ bó ṣe yẹ kílé aláyọ̀ ń rí bó ti yá. Tọkọtaya tó ń gbọ́ mi ẹ jẹ́ ká jọ rìn nínú ọ̀rọ̀. Ìdílé aláyọ̀ ìdílé ire èyí ti jẹ́ táwa sọlé aláyọ̀ ní kíkan. Tọkọtaya ẹni gbàgbé ìjìnlẹ̀ fẹ́ ni ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká rántí ìjìnlẹ̀. Ìgbé ayé lọ́kọláya báwo ló ṣe yẹ kó rí? Ìdílé aláyọ̀ lẹ́ ó ti gbọ́. Hafsat ọmọ wọn ní Kìsì ó yá máa bọ̀rọ̀ bọ̀. Ọ̀rọ̀ ló ń bá mo kó mo ló ń bọ̀. Yàyà ó rọ́kọ gẹ́gẹ́ bí aláṣẹ ohun tó dára ni. Ìdílé tí ò bá ti sí dùnnú báwo ló ṣe fẹ́ rí lójú àwọn ọmọ wa? Ẹ jẹ́ yá ṣọ́ra kẹmọ́bà kábàámọ̀rọ̀. Ìgbádùn ìdílé tiyín ló jẹ wá lógún ní Hafsat òfin sùn ní òfiwo. Torí ìdílé tí ò bá sáyọ̀ ohun gbogbo ni wọ́n á ṣàfẹ́kù. Ọ̀rẹ́ ṣètò ìdílé aláyọ̀ tí wọ́n fẹ́ gbọ́. Facebook ló ti fẹ́ gbọ́ àbí YouTube. Ọ̀rẹ́ sáré subscribe sórí fóònù rẹ bẹ́ẹ̀ ni kò sì máa tẹ follow. Ètò ìdílé aláyọ̀ TV ó ń bẹ lórí Facebook tó dá dúró bẹ́ẹ̀ ló sì wà lórí YouTube. Ìwọ kàn tẹ̀ ìdílé aláyọ̀ kó máa follow wọn wàá bá Hafsat níbẹ̀. Ilé tó bá ń dàrú tí wọ́n bá ti gbé tó ìdílé aláyọ̀ a sì máa gbọ́ gẹ́gẹ́. Èyí tó ti ń tò tó bá ti gbé tó ìdílé aláyọ̀ yóò sì máa yàtọ̀ sí ni. Ó yá ẹja jọ gbọ́ ètò yìí gbajúmọ̀ púpọ̀. Ẹ má ṣe jẹ́ kó yà yín lẹ́nu tí wọ́n bá bi yín pé ta lẹni tó ń kọrin ìrìlẹ́jẹ̀ yín. Ẹ jẹ́ kó máa yé wọn kọ́mọ kéwú jiná lè mi ògo Kìsì lè ní jẹ́ ọmọ àjífà. Ayọ̀ ayọ̀ ní tiwa nínú ilé wa. Ilé aláyọ̀ o. Ilé ire ni. Ilé aláyọ̀ o. Ilé ire ni. Kò sóhun tó dùn tó tayọ̀ o. Ayọ̀ ní tiwa nínú ilé wa. Ìdílé aláyọ̀ ayọ̀ ní tiwa. Ìdílé aláyọ̀ ayọ̀ ní tiwa nínú ilé wa. A dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba àjọkẹ́ ayé, ọba àsàkẹ́ ọ̀run, ọba tó fi sánmọ̀ bora bí aṣọ, ọba tó tẹ́rẹrẹ kárí ayé. Àrí ìró àlá alágbẹ̀dẹ ọ̀run àdìtú sánmọ̀. Ọba tó jẹ́ pé ojú rẹ̀ ká gbogbo ayé pápátá kò síbi tọ́lọ́run ò rí. Ọba tó rí wa táwọn ò rí, ọba arínú, ọba arínú rọ́kàn, Allahu Akbar. Ọba tó pa wá lánàá tó sì tún jí wa sí ayé ní ayọ̀ àti àlàáfíà a dúpẹ́ fún o. Alhamdulillahi, alhamdulillahi, alhamdulillahi rabbil alamin. Mo kí gbogbo wa pátápátá, mo kí àwọn tó ti darapọ̀ mọ́ mi pátá ni mo kí o. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ o. Etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di lágbára ògo Ọlọ́run. Bákan náà mo tún dúpẹ́ lọ́wọ́ àwọn tó tún mọ́ darapọ̀ mọ́ mi nígbà tó bá tún yá. Pátá ni mo kí. A kú iṣẹ́ ìní òní ọjọ́ ajé. Ajé ó ya ọ̀dẹ̀dẹ̀ oníkálukú wa o. A kú iṣẹ́ ìní a kú àtàárọ̀ o. Gbogbo àwa olólùfẹ́ ìdílé aláyọ̀ TV ni mo kí láì dẹ́nì kankan sí o. Àánú Ọlọ́run yóò mọ̀ bá wa gbé o. Nǹkan ò ní sẹ̀mí wa o. Ara àánú gbà o pẹ̀lú ògo Ọlọ́run o. Ọlọ́run ó dé gbìyànjú wa ládé o. Gbogbo àdáwọ́lé wa Ọlọ́run ó jẹ́ ọmọ yọrí síre ní lágbára ògo Ọlọ́run. Gbogbo ibi tí wọ́n bá ti ń náwó àní bá wọn lójú o.
gbogbo ibi tí wọ́n bá ti ń náwó àní bá wọn ná gidi lágbára ògo Ọlọ́run, ọwọ́ wọn ò ní kàn sàlẹ̀ àpò, tó bá kàn sàlẹ̀ àpò owó ní ọmọ mú jáde o, àánú Ọlọ́run mọ̀ bá wa gbé o. Mo kí gbogbo àwa tí ìdílé Aláyọ̀ TV tó wà lẹ́yìn odi pátápátá láti ibi tó bẹ̀rẹ̀ àti ibi tó dé, Ọlọ́run aláàánú yóò jẹ́ akéré àtójú owó, yóò jẹ́ akódélé o láyọ̀ àtàlàáfíà pẹ̀lú ògo Ọlọ́run. Bákan náà mo kí àwa tí ìdílé Aláyọ̀ TV náà tó wà ní ilé, Ọlọ́run aláàánú yóò jẹ́ mọ́ rọ́wọ́ mú o pẹ̀lú ògo Ọlọ́run o, ní tòṣì o pẹ̀lú ògo Ọlọ́run o. Ọlọ́run ò ní fàìsàn ṣe gbogbo wa o, nǹkan oníṣẹ́mi wa o lágbára ògo Ọlọ́run. Ọlọ́run mọ̀ ṣe bíbọ̀ àṣírí o, gbogbo ibi tẹ́ ti ń mówó tẹ́ fi ń ra dátà tẹ́ fi ń wo prógráàmù mi, Ọlọ́run aláàánú kò ní jẹ́ ó tán bẹ́ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run, ní owó tí o lágbára ògo Ọlọ́run. Ètò tí a mú wá fún alẹ́ ni yìí, mo ti ṣe ètò yẹn rí ní January 24, ẹni tó bá lọ wo prógráàmù mi lórí Facebook mi yìí, mo ti ṣe ní January 24 nípa tí mo sọ wípé mo ṣàṣọ̀rọ̀ nípa àkàndá, àwọn àkàndá láwùjọ wa, àwọn àkàndá láwùjọ wa. Kó tó di pé mò ń bọ̀rọ̀ lọ, ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́. Gbórin bàbá wa òòṣà yìí ìlú òòṣà. Òòṣà Sunday Òòṣà akọni ọkùnrin Òòṣà ọkọ Fúlàní. Bẹ́ẹ̀ ni Akanda Eniyan ni Ọlọ́run ló dá bẹ́ẹ̀, wọ́n bá dẹ́ni iṣẹ́ tọ́lọ́ba rán yẹn wá jẹ nílé ayé, èèyàn fẹ́ èèyàn kọ̀ èèyàn ó jẹ iṣẹ́ yẹn ó ti di dandan, èyí tọ́lọ́ba rán yẹn ni o, tí èsì pé bóyá èèyàn nìyẹn fẹ́ jẹ fún rẹ̀ yẹn, ẹni tọ́lọ́ba rán níṣẹ́ láti jẹ iṣẹ́ kan, béèyàn di lọ́wọ́ jù bẹ́ẹ̀ lọ yóò jẹ iṣẹ́ yẹn. Orígbọ́lọ́run ti dá gbogbo wa sí ayé yìí, ó ní ipa kan tọ́lọ́run ní kó kálukú wa kó nílé ayé, àwọn sì gbọ́dọ̀ kópa ní nítorí tó ní oko láyé. Ipa rere tọ́lọ́run jẹ́ kí gbogbo wa kó o. Akanda ni máa bá mi lọ́ọ̀bù prógámù yẹn, máa fọ́lù prógámù mi o, máa fọ́lù péjì mi, ẹ máa bá mi láìpẹ́, ẹ bá mi subscribe lórí YouTube.
ẹ bá mi subscribe ìdílé aláìsí wà ń bẹ̀, ẹ bá mi like ẹ bá mi subscribe lórí Facebook ẹ máa follow page mi, ẹ bá mi like ẹ love ẹ share ẹ gbé viral. Ẹni tá a lè gbàgbé láéláé ni Yorùbá ò lè gbàgbé rẹ̀. Ìgbòho ti wà nínú ìtàn Yorùbá, nínú àwọn hero wa nílẹ̀ Yorùbá káàkiri gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. A lè gbàgbé Ìgbòho, ó ti di hero báyẹn. Orúkọ rẹ̀ máa wọnú ìtàn nínú ìwé ìtàn Yorùbá lára àwọn hero wa nìyẹn. Olókìkí ńlá náà ni Sunday Igboho yìí, Ọlọ́run ní kí ìyàwó bí wọn o. Irú ẹni tó gbólókìkí báyìí tíyàn bíi try téèyàn ṣe irú oníwì yóò rán ìyá yẹn sí, yóò rán ìyá yẹn sọ̀rọ̀. Akanda Eniyan táyé ń péjọ. Àti gbogbo ẹ̀yin tẹ́ ti ń darapọ̀ mọ́ wa o, àti yín o, Ọlọ́run
aláàánú yóò nífẹ̀ẹ́ yín náà ẹ kú fẹ́ o ẹ ṣé gan-an mo appreciate yín o gbẹ̀ǹdẹ̀ tí ń darapọ̀ ẹ ṣé gan-an ni. Wọ́n ń ṣe fóní wọ́n ń ṣe pálíjù aláàánú nìkan náà. Àti gbogbo ẹ̀yin tẹ́ fi ń darapọ̀ ẹ ṣeun gan-an o àti yín àfọlọ́run kí yín o ẹ ṣeun gan-an ẹ ṣé o. Àti gbogbo yín o. Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde ọmọ atẹpẹtẹ inú omi gègèlè lódò sànyà òkè mẹ́ta ní bẹ nígbòho ọ̀kan ní máa rọra ọ̀kan ní máa wọlẹ̀ ọ̀kan ní nígbà tó o mọ̀ gbòho kí ló wá gbòho mọ̀rẹ́ sí ẹ kí ló wá gbòho mọ̀rẹ́ sí. Ìgbòho ṣá iṣẹ́ rẹ̀ ń tẹ̀síwájú. Ẹ ṣé gan-an ẹ̀yin tẹ́ ti darapọ̀ àti rí yín o ẹ ṣé. Ẹ bá ń fọ́lò péjì mi ẹ bá ń share gbogbo viral. Tọ́ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ wa àtẹ̀yin tẹ́ tún máa darapọ̀ mọ́ wa nígbà tó bá yá. Tọ́ ọ̀rọ̀ nípa àwọn àkàndá iná ní láwùjọ wa iná la fẹ́ sọ fún wa. Mo ti sọ nípa rẹ̀ ní jòní ní January yẹn tẹ́ bá lọ wo péjì mi lórí Facebook Akanda Eniyan so tí mo sọ̀rọ̀ nípa wọn òun náà mo tún fẹ́ mẹ́nu bà ní èní yìí àwùjọ owó gan-an látó àwọn àkàndá sí torí pé kí ni àwọn àkàndá yìí èèyàn náà ni wọ́n Ọlọ́run ló ṣẹ̀dá wọn because a ti fi ọwọ́ rọ́ àwọn àkàndá yìí sẹ́yìn tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ èèyàn bíi wa náà ni wọ́n à ń fojú bí Ọlọ́run ṣe dá wọn yìí à fi ń wò wọ́n là fi ń rọ́ wọn sẹ́yìn tí ó sì yẹ ká rọ́ wọn sẹ́yìn gẹ́gẹ́ bọ́lọ́run ṣe dá wa yìí náà ló dá wọn Ọlọ́run dá wọn àwọn náà wúlò tiwọn ní ààyè tọ́lọ́run dá wọn yẹn àwọn náà wúlò kì í ṣe pé bóyá wọn ò wúlò èèyàn náà làwọn náà ọmọ gidi sì ni wọ́n olóríire ọmọ sì ni wọ́n ṣùgbọ́n a máa ń wò wọ́n níwò bí wọ́n ṣe rí tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ní àwùjọ wa sì là ń ti ń fojú bá yẹn wò wọ́n ní àwọn ìlú òkè òkun yìí wọ́n bàbàrà àwọn àkàndá yìí gidi wọ́n bàbàrà wọn tán pàtàkì wọn ọmọ gidi ni àkàndá nílùú òyìnbó wàláì ọmọ gidi ni àkàndá nílùú òyìnbó gbogbo irú ipò yòówù kí àkàndá yẹn wà ọmọ gidi sì ni wọ́n tẹ́ bá ń wáṣẹ́ ń bì báyìí
tẹ́ bá lọ sí ọ́fíìsì kan tákàndá náà lọ́fíìsì yẹn kó tó dá ẹ̀yin tẹ́ dá pé yẹn ní lóhùn àkàndá yẹn ní ọ̀kọ̀ọ̀kọ̀ ríṣẹ́ ṣáájú yín. Gbogbo ohun yòówù kí àwa tá a dá pé tá a bá ń wá kiri tákàndá bẹ wà láàrin wa àkàndá yẹn ni wọ́n kọ́kọ́ dá dúró. Mọ́nú mọ́tò tẹ́ bá wà nínú ọkọ̀ àkàndá náà gbọ́dọ̀ kọ́kọ́ jókòó kó tó di pé àwa tí a dá pé ká tó jókòó. Èèyàn ni wọ́n bọ́n ṣe bí wa náà ṣe bí àwọn náà. Ó yẹ ká tọ́jú wọn, ó yẹ ká mójútó wọn, ó yẹ ká pọ́n wọn náà lé, ó yẹ ká bàbàrà wọn. Ẹ má jẹ́ ká máa rọ́ wọn sẹ́yìn, ẹ má jẹ́ ká máa rí wọn bí ìgbà tó yẹ pé Ọlọ́run ò ṣẹ̀dá wọn. Ẹ má jẹ́ ká máa wò wọ́n níwò wípé àbí wọn ò jámọ́ nǹkan àbí wọn ò jéèyàn. Ẹ má jẹ́ ká mú wọn máa ronú wípé sáwọn sì ráyé wá ṣá. Ẹ má jẹ́ káwọn òbí tó bí wọn kán wọn ronú wípé sáwọn sì bímọ sá. Ẹ jẹ́ ká yọ̀ mọ́ wọn, ká kó wọn mọ́ra, ká ṣe wọ́n bí ara wa náà. Èèyàn làwọn náà. Ipò tá a sì bá ìjọba wa náà ló fà. Àwọn ìjọba wa gangan iṣẹ́ pọ̀ lọ́wọ́ wọn. Àwọn gan ó yẹ kí wọ́n pàtàkì àwọn tán já àkàndá yìí. Ó yẹ kí wọ́n ní school fún wọn. Ó yẹ kí wọ́n ní ìmójútó fún wọn. Ó yẹ kí wọ́n ní ìwòsàn ọ̀fẹ́ fún wọn tí ó mọ tọ́jú wọn tí wọ́n ti mọ lọ gba kínní. Ó yẹ kí wọ́n ní ibi ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n mọ dá wọn lẹ́kọ̀ọ́ tí wọ́n mọ kọ́ wọn. Ibi ìkọ́ṣẹ́ àwọn àkàndá yìí náà ó yẹ kó wà ní orílẹ̀-èdè wa ni. Gbogbo àwọn nǹkan ó yẹ kó mójútó especially àwọn àkàndá ó yẹ kó mójútó wọn. Ó yẹ kó mójútó wọn. Ẹlòmíì ronú kú òbí òmíì yóò ronú débi tó fi lọ gbọ́mọ náà sọnù. Òbí òmíì yóò ronú parẹ́ yóò rí pé òun ò fẹ́ kó rí òun mọ́ irú ọmọ tóun bí tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Àkàndá mi wà tó yẹ pé ọmọ ológo ni. Ìmí wà tó yẹ pé ọmọ ológo ni. Àwọn àìmọye àkàndá bí báyìí tó ń ṣoríire gidigidi sánsan. Ẹ lè dá tálíkà mọ̀, ẹ lè dólówó mọ̀ nínú àkàndá bí báyìí. They are all equal bákan náà ni. Àtàwọn tí èé ṣe àkàndá náà bákan náà ṣe ríra wọn. Ní ìlú òyìnbó bí ẹ lè dólówó mọ̀, ẹ lè dá tálíkà mọ̀ ní èèyàn gidi ni wọ́n sọ tí a ní àwọn èèyàn tán dá pé ẹ lè dólówó mọ̀, ẹ lè dá tálíkà mọ̀. They are all equal bákan náà ṣe máa ń live. Kò dàbí ọ̀dọ̀ wa tó yẹ pé ẹ ti olówó mọ̀ yàtọ̀, ẹ ti dá tálíkà mọ̀ yàtọ̀, ẹ ti dá ọlọ́lá mọ̀ yàtọ̀, ẹ ti dá ẹni tí ọlọ́lá mọ̀ yàtọ̀. Àwọn ń ṣe bẹ́ẹ̀ nílùú òyìnbó bí. Even àwọn àkàndá yìí ẹ jọ mọ fara rora yín ni. Tẹ́jọ mọ fara rora yín kò sí èyí tí àwọn èèyàn wọ́n mọ yẹra fún àkàndá tó mọ ní àkàndá límbo ni màá dó ti rí eléyìí tí ó sì yẹ kó rí báyẹn. Ẹ jẹ́ ká wò wọ́n bí àwa náà ká wọn kún bí àwa náà. Èèyàn ni wọ́n. Ó ní ohun tí àwọn náà wálé ayé wá ṣe. Ọlọ́run dá wọn wálé ayé láti wá wúlò ní ààyè tiwọn náà. Èèyàn ni wọ́n, èèyàn tó wúlò sí ni wọ́n. Nítorí tí àwọn ìjọba wa ò mójútó wọn tún ò yà sí wọn ló jẹ́ kó mọ ọrùn pa tó jẹ́ kó mọ rí ló jẹ́ kó wà ní ipò tí ò yẹ kó wà yẹn. Tẹ́ bá rí wọn bí báyìí wọ́n neat gan tán wọṣọ gidi. Ẹ dákun ẹ jẹ́ ká mójútó àwọn àkàndá wa yìí. Ó yẹ kó lọ school, wọ́n wúlò fún school. Èyí tí ó yẹ brain ọ̀rẹ́ bá sì gbé school iṣẹ́ wọ́n wá iṣẹ́ fún wọn kó wọn kọ́ iṣẹ́. Ẹ má jẹ́ kó kàn wà tó mọ jòkó lásán tàbí tó mọ tọrọ káàkiri. Ẹ jẹ́ kó àwọn náà wúlò kó rógo wọn lò. Ẹ jẹ́ kó rógo wọn ológo ni wọ́n. Ẹ jẹ́ ká rógo wọn lò. Ẹ má jẹ́ ká àwọn ẹlòmíràn mọ bú wọn. Wọ́n mọ fi wọ́n sí wọ́n mọ fòmí sí yẹ̀yẹ́. Wọ́n mọ fi ìyá òmí wọ́n fọmọ rẹ̀ yẹn bú. Wọ́n mọ fi ṣe yẹ̀yẹ́ lórí irú ọmọ tó bí tí ó sì yẹ kó rí báyẹn. Èèyàn gidi ni àwọn náà o. Wàláhì wọ́n sì wúlò. Wọ́n wúlò. Nínú àwọn àkàndá a rí doctor, a rí lawyer, a rí engineer nínú àwọn àkàndá nílùú òyìnbó. Tó yẹ pé brain wọn sharp gidigidi. Kò sí nǹkan tí wọn ò lè ṣe. Kò sí nǹkan tí wọn ò lè ṣe. Àmọ́ láwùjọ wa àwọn àkàndá yìí kún anything. Ó sì yẹ ká máa fi nǹkan rora wa wò. Ẹ̀yin ìjọba abẹ̀yìn ẹ bá mójútó ẹ bá wá ètò fún àwọn àkàndá yìí káwọn náà lè wúlò. Yálà ó jẹ́ afọ́jú ni o. Yálà ó jáde tí ò gbọ́rọ̀ ni o. Yálà ó jẹ́ bóyá ọwọ́ rẹ̀ ló ní problem ni o.
àbẹ́sẹ̀ ló ní pírọ́blẹ́mù ni o, gbogbo ipò yòówù tó lè wà, ẹ jẹ́ ká wá ẹ̀kọ́ gidi fún wọn, ẹ jẹ́ ká wá ètò gidi fún wọn táwọn náà fi wúlò fúnra wọn, tó tún fi wúlò fún ìlú náà, tó wúlò fún orílẹ̀-èdè wọn, tó wúlò fẹ́ bí wọn. Ó yẹ ká wá ìtọ́jú gidi fún wọn. Ibi báyìí wọ́n ní dókítà, wọ́n ní àwọn dókítà tó máa ń tọ́jú wọn, àwọn nọ́ọ̀sì tó máa ń tọ́jú wọn, wọ́n ní gbogbo àkàndá mi wà tó yẹ pé ó ń ṣe sport gidi, àkàndá mi wà báwọn tó yẹ pé wọ́n kò sí iṣẹ́ tí wọn kì í participate, kò sí iṣẹ́ tí wọn kì í a kí ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ wa o, ẹ ṣeun o, adúpẹ́ o, ẹ ṣé o. Kò sí iṣẹ́ tí àwọn àkàndá ò kì í ṣe níbí báyìí ní gbogbo olóyìnbó ni, kò sí iṣẹ́ ọ̀hún tí àkàndá ò kì í ṣe. Ohun tó bí ọ̀rọ̀ eléyìí mo ti sọ ètò nípa rẹ̀ rí, àmọ́ èyí tí mo rí ní lórí kinní ó gbomijé lójú mi. In fact àwọn àkàndá wọ́n ní talent gidi gan o, wàláì wọ́n ní talent. Ọlọ́run fún wọn, irú àwọn tó bá ti jákàndá bá Ọlọ́run fún wọn ní talent gidi gan ni. So ẹja jẹ́ kí wọ́n rí ìjọba, ẹ jẹ́ kí àwọn àkàndá kí wọ́n rí talent wọn lò. Èmi wà ó mọ orin kọ, èmi wà ó mọṣẹ́ ọwọ́ ṣe, èmi wà ó mọ̀wé ní school, but environment tán wà gbogbo ògo wọn ní ń parẹ́ mọ́ wọn lára ni tí wọn ò rí kinní yẹn lò. Tẹ́yìn náà bá rí nǹkan tí mò ń sọ yìí, àánú ó ṣe yín gan wàláì, torí obìnrin yìí Ọlọ́run fún ní talent gidigidi. Mo fẹ́ kẹ́ farabalẹ̀. Ọmọ Àdìsá ọmọ Àmínà, bàbá tó bí mi ò sí mọ́, kọ́lọ́ ń bá mi fọ̀run kẹ́, ìyá mi tó wà nílé ayé, kọ́lọ́ ń jẹ́ kó pẹ́ láyé, àkàndá ni o. kọ́lọ́ ń jẹ́ kó jẹ́ wọn mọ́. Ọba ara lọ́lọ́run, ọba ara lọ́lọ́run, ọba ara. Gbogbo ẹ̀yin àkàndá pátá, gbogbo yín pátá ni mo kí. Ṣé ẹ kú iṣẹ́? Àkàndá èèyàn ni o. Làpapọ̀. Ọ̀pọ̀ ló ń bẹ nínú ilé tó jẹ́ pé wọn ò lè jáde, èmi rí jáde mò ń dúpẹ́, ọpẹ́ mi pọ̀ lọ́dọ̀ ipò tó tún wà tó ń dúpẹ́ fọ́lọ́run. mo dú gbogbo ẹ̀yin èèyàn mi, ẹ̀yin bàbá pẹ̀lú màmá, ara òkùnkùn ní ìlú yín, mo sọ pé ẹ ò ní máa nira lọ́lá iná bí mò ń mọ̀, gbogbo wa pátá láṣẹ ìlú lọ́lá iná bí mò ń mọ̀ dùn, a ò máa ní jáde wọlé, ìjáde wọlé ò ní tọ́ sí wa, Ọlọ́run ò ní bọ́ wa lójú, ẹni tẹ̀mí kẹ́rì tàbí kọ́mọ bó ṣe Ọlọ́run ló ń dára, Ọlọ́run ló ń dára, bó ṣe Ọlọ́run ló ń dára, bó ṣe wú ló ń sọ láàrẹ̀, bó ṣe Ọlọ́run ló ń dára. Àtọ̀dá pátá tí wọ́n bá ń tẹ̀ láwùjọ, ẹ̀jọ̀ ẹ má fi wọ́n ṣe yẹ̀yẹ́, rántí pọ́lọ́run ló dá wọn. Ẹ gbọ́ nǹkan tẹ́ni yìí sọ, àkàndá ni o. Ṣé bóun ló dá wọn? Tí wọ́n ló dé ọ̀rẹ́ mi, tó jẹ́ pé tó bá rà Ẹ̀wọ̀n tálẹ́ǹtì tọ́lọ́run fún. Ẹ dákẹ́ má fi wọ́n ṣe yẹ̀yẹ́, rántí pọ́lọ́run ló dá wọn. Ẹ rántí pọ́lọ́run ló ṣẹ̀dá wọn, ẹ rántí pọ́lọ́run ló dá wọn. Àkàndá ò ṣe é ṣe yẹ̀yẹ́, kò tí rẹ́ni tó lápá lẹ́sẹ̀, tó jẹ́ pẹ́sẹ̀ wọn ò bá dalẹ̀. Ẹ má ṣe fi wọ́n ṣe yẹ̀yẹ́ mọ́ o, mo fọlọ́run bá gbogbo wa. Ẹ má fi wọ́n ṣe yẹ̀yẹ́ mọ́ o, mo ti fi fọlọ́run bẹ̀ yí o. Àkàndá kì í sàrò. Wàláì omi sì ń bọ́ lójú. Ọba ìlàyé tó dá wọn, kó má ṣe fìyà jẹ wọn, dákun aláàánú sí wọn o. Àkàndá kì í sàrò. Ṣé bọ́lọ́run ló dá wọn? Ọba ìlàyé tó dá wọn, Ọlọ́run ló dá àwọn àkàndá kì í sàrùn. fìyà jẹ wọn, dákun ṣíjú àánú wò wá o. Àmín, àmín, àmín. Aláàánú sí wa, òbí Àkàndá súnmọ́ bí ẹ̀tẹ́ ti gbọ́. Má yà wọ́n sọ́tọ̀ nínú ọmọ. Ṣé ń gbọ́? Wọ́n kẹ́ àwọn tó pé tẹ́rí gbogbo nǹkan tẹ́rí. Allahu Akbar. Lábẹ́ sábàbí mọ́ ni. Ìwẹ̀ bá wọn lè tọ̀ ẹ́. Àlà ó fọ́ lójú tàbí ó dì í létí. Ó sì tún lè má lè rìn. Òbí tóbi wẹ́ gbà fọ́lọ́run. Allahu Akbar. Ọlọ́run ló ṣẹ̀dá.
fact sẹ́rí ọ̀rọ̀ gidi ni ẹni yìí sọ o, ọ̀rọ̀ gidi iná ló sọ, ọ̀rọ̀ ńlá wáàzí ni ọ̀rọ̀ yìí jẹ́. ẹ wo ẹni tó jẹ́ àkàndé èèyàn, ó gbà fọlọ́hún, ó yìí tún dúpẹ́ irú condition tó wà yẹn, ó yìí tún dúpẹ́ fọlọ́hún, ó yìí tún dúpẹ́ fọlọ́hún, ìtún wá tún sọ fún àwọn òbí tó yẹ pé wọ́n bí àkàndá bíi tiẹ̀ yí pé kí wọ́n mọ̀yàn kan sọ́tọ̀ náà àwọn ọmọ wọn, pé kí wọ́n mọ̀yàn kan sọ́tọ̀ yí pé èyí tó bá jákàndá o kọ́ mọ̀ yọ sọ́tọ̀ yí pé kì í ṣe ọmọ nínú àwọn ọmọ yòókù tó pé. ẹgbọ́n nǹkan tó ń sọ. òótọ́ sì ni tẹ́ni yìí sọ yìí, òbí mi tó bá ti bí àwọn ọmọ tó pé tẹ́lẹ̀ tó wá ní àkàndá kan yóò hẹ́tì èyí tó jákàndá hàn, kódà yóò mọ̀ gbé àkàndá yẹn pamọ́, kò ní fẹ́ kéèyàn bóun rí i, tí ó sì yẹ kó rí báyẹn. gbogbo ohun yòówù tó bá dé bẹ́ẹ̀ dà kíyàn gbà fọlọ́hún, gbogbo ipò yòówù tíyàn bá bá rẹ̀ kíyàn gbà fọlọ́hún, kíyàn mọ̀ ṣe alihamdulilayi, kíyàn mọ̀ dúpẹ́ fọlọ́hún gbogbo ipò yòówù tá a bá bára wa. gbogbo ó tún sọ yí pé gbogbo àwọn tó ń fi àkàndá ṣe yẹ̀yẹ́ pé kí wọ́n mọ̀ fi àkàndá ṣe yẹ̀yẹ́ mọ́, ó ní kí wọ́n mọ̀ fi àkàndá ṣe yẹ̀yẹ́ mọ́. ọmọ àdìsá ọmọ àmì náà, ẹ tún gbọ́ bàbá tó bí mi mo fẹ́ kẹ́ ẹ gbọ́ dáadáa. kọ́lọ́ ń bá mi ní bàbá tó bí wọn sí mọ́. ìyá mi tó wà nílé ayé kọ́lọ́ ń jẹ́ kó pẹ́ láyé, ẹ tún gbọ́. kọ́lọ́ ń jẹ́ kó jẹun mọ́. ọba ara lọ́lọ́run, ọlọ́ba ara lọ́lọ́run, aláhọ́pọ̀. ọba ara lọ́lọ́run, ọba ara gbogbo ẹ̀yin àkàndá pátá gbogbo yín. níbẹ̀ ni àwa tá a tún dá pé àgbàgbọ́ pé ọba àrà lọ́lọ́run, tí kankan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ bóyá owó la fẹ́ kú àbí kinní kankan ló ṣẹlẹ̀ kẹ́rẹ́ báyìí, kàkà ká mọ yin ọlọ́run ká ìtumọ̀ dúpẹ́, àní dúpẹ́ àtúmọ̀pọ̀ ọlọ́run rú kí lè yí o, yin ọlọ́run kí ló dé tí ń lówó, ọlọ́run kí ló dé kí kinní kan, ọlọ́run kí ló dé tí ń ga tó lágbájá, kí ló dé tó ṣe fún lágbájá tó ṣe fún lásán, àtúmọ̀ sọ́bà kàkà ká túmọ̀ dúpẹ́ tiwa, àtúmọ̀ blame ọlọ́run ni. ẹwẹ́ ni yìí pẹ̀lú condition ó dẹ̀ tún yin lọ́run pé ọba àrà lọ́lọ́run, Allahu Akbar, ó tún yin ọlọ́run wípé ọba àrà ni. níbẹ̀ lẹni tó dá pé tí gbogbo ara ẹ̀ complete kò yin lọ́run, kì í yin lọ́run, ẹ tún wo ẹni yìí o pẹ̀lú condition ó ì tún yin lọ́run, Allahu Akbar. padà ni mo kí ṣé ẹ kú iṣẹ́ ọlọ́run, bó ṣe wọlé òun ló ń dára, mo tún pẹ́ mára fọ́ ọlọ́run lórí àrà tó fayé mi dá. ọ̀pọ̀ ló ń bẹ nínú ilé tó jẹ́ pé wọn ò lè jáde, èmi rí jáde mò ń dúpẹ́, ọpẹ́ mi pọ̀ lọ́dọ̀ rẹ̀ ò títí ayé wo dúpẹ́, mo kí gbogbo ẹ̀. ó tún ná ó lóun tún dúpẹ́ tòun pẹ́lú míì ni ò tún lè jáde, ó lọ́pẹ́ ẹ̀ ń pọ̀ lọ́dọ̀ ọlọ́run tóun ò lè dá tán, ó tún mọ iyì ọlọ́run pẹ̀lú condition ẹ̀. ìwọ bọ̀dá, ìwọ àǹtí, ìwọ bàbá, ìwọ ìyá tára rẹ pé tó tún blame ọlọ́run tó yẹ kó ọmọ dúpẹ́ gbogbo ipò yòówù tó bá bára rẹ, ẹ wo ẹni yìí, Allahu Akbar. ẹ̀yin èèyàn mi, ẹ̀yin bàbá pẹ̀lú màmá, ara òkùnkùn ní ìlú yín, mo sọ pé ẹ ò ní máa nira lọ́lá nẹ́bí Muhammad, gbogbo wa pátá láṣẹ òyìnbó lọ́lá nẹ́bí Muhammad, a ò máa ní jáde wọlé, jáde wọlé ò ní tọ́ sí wa, ọlọ́run ò ní bọ̀ wá lójú, ẹbí tèmi kẹ́bí sàrí kọ́gbọ̀n ẹgbọ́n gbogbo ọlọ́run ló ń dára o. ẹgbọ́n ó ní kẹ́ ẹ fi tòun sàrí kọ́gbọ́n láti fi yan ọlọ́run pé ọgbọ́n ó ṣe wọ ọlọ́run ló ń ṣọlá, Allahu Akbar. wáàsí ní í ṣe yẹn o, wáàsí lẹni yìí ń ṣe yìí o, wáàsí gidi iná lẹni yìí ń ṣe yìí o, ó ní bó ṣe wọ ọlọ́run ló ń dára, Allahu Akbar. àtọ̀dá pátá tí wọ́n bá ń bẹ̀ láwùjọ, ẹ jọ̀wọ́ ẹ má fi wọ́n ṣe yẹ̀yẹ́, rántí pé ọlọ́run ló dá wọn, ọlọ́run tó dá wọn. ẹ gbọ́, ó ní gbogbo àkàndá ayé pátápátá, ó ní ká má fi wọ́n ṣe yẹ̀yẹ́ pé ọlọ́run ló fi wọ́n dára,
Allahu Akbar ẹgbọ́n tó sọ Ọlọ́run ló fi wọ́n dára jalla jalaluhu. tó pẹ́ ṣe bóun ló dá wọn kí wọ́n ló dé ọ̀rẹ́ mi. ó ní àwọn tọ́lọ́run dá tó ó láwọn tó pé lára ó ní ṣe bọ́lọ́run ló dá wọn àwọn tí wọn ò pé náà ṣe bọ́lọ́run ló dá wọn wáàsí ló ń ṣe o. tó jẹ́ pé tó bá rákùdà yẹ̀yẹ́ ló kù tó ń fi. ó ní tó yẹ pé tó bá rákàndá yẹ̀yẹ́ ló mọ̀ fi wọ́n ṣe ẹ̀. ẹran tí pọ́pọ́ lọ́hún ló ṣẹ̀dá wọn ẹran tí pọ́ lọ́hún ló dá wọn àtẹ̀dá ò ṣeé ṣe yẹ̀yẹ́ kò tí rẹ́ni tó lápá lẹ́sẹ̀ tó jẹ́ pẹ́sẹ̀ wọn ò bá dalẹ̀ ẹ má ṣe fi. ó ní kẹ́ ẹ dákun kẹ́ ẹ mọ́ fi wọ́n ṣe yẹ̀yẹ́ mọ́ Ọlọ́run ló dá wọn àtẹni tó kù díẹ̀ àtẹni tó dá pé Ọlọ́run ló dá gbogbo wọn ìwé kẹ́ ẹ mọ́ fi wọ́n ṣe yẹ̀yẹ́ mọ́. Allahu Akbar. wọ́n ṣe yẹ̀yẹ́ mọ́ o mo fọlọ́wọ́ bá gbogbo wa ẹ má fi wọ́n ṣe yẹ̀yẹ́. Ọlọ́run kan náà ló dá gbogbo wa. ìfọlọ́run bẹ̀ yóò Akanda kì í sàrùn ṣe bọ́lọ́wọ́ ọba ló dá wọn ọba ìlẹ́yìn tó dá wọn kó má ṣe fìyà jẹ wọn dẹkùn alá. ó ní Àkàndá kì í sàrùn Ọlọ́run ló dá wọn gbogbo Àkàndá ó ní kì í sàrùn Ọlọ́run ló dá wọn ìtì ẹ̀ mọ̀ pé ń tẹ̀ sálábàápàdé irú program báyìí mo ti ṣe láti 24 January tẹ́ bá lọ wo péjì mi nínú Facebook Ìdílé Aláyọ̀ TV rí mo ti ṣe program má padà so program mi o. ló sì wọ́n o Akanda kì í sàrùn ṣe bọ́lọ́run ló dá wọn ọba ìlẹ́yìn tó dá wọn kó má ṣe fìyà jẹ wọn dẹkùn síjú àná. ìyà ò ní jẹ wọ́n lágbára ògo Ọlọ́run Ọlọ́run ó sì rán àánú rẹ̀ sí gbogbo yín. ẹ̀kẹ́ ti gbọ́ mọ̀yà wọn sọ́tọ̀ nínú ọmọ wọn fi wọ́n kẹ́ àwọn tó pé. ṣẹgbọ́ ó láwọn òbí tán bá bí Àkàndá ó ní kán mọ́ yà kan sọ́tọ̀ nu gbogbo wọn kó mọ́ fi kan kẹ́kàn pé yín torí tẹ́lẹ̀ yóò dá pé o kó fi kọ́ yà yóò ń sọnù pé ọmọ nǹkan kan náà gbogbo wọn ọmọ kan náà gbogbo wọn. tẹ́rí gbogbo nǹkan tẹ́ ẹ nílùú lábẹ́ sábàbí mọ̀ ní sábàbí. ìwẹ̀ bá wọlé tọ̀ ẹ́ àlà ò fọ́ lójú. ó ní gbogbo nǹkan lọ sábàbí ni ó ní bírò ẹ̀ bá wọlé tọ̀yàn ó ní yálà ó fọ́ lójú àbọ̀ ọ̀rọ̀ lẹ́sẹ̀ àbí ọ̀rọ̀ lọ́wọ́ so ó ní. àbí òdì létí ó sì tún lè má lè rìn òbí tóbi wẹ́ gbà fọ́lọ́run. wọ́n ní kẹ́ gbà fọ́lọ́run ó lóbi tó bí wọn kán gbà fọ́lọ́run pọ́lọ́run ló ṣẹ̀dá wọn. wàláì ọ̀rọ̀ ńlá ni ẹni yìí sọ o pẹ̀lú ògo Ọlọ́run ó sì rán àánú rẹ̀ sí wọn gbogbo àwọn Àkàndá pátápátá tó bẹ̀rẹ̀ láti orí ẹni tí mo gbọ́ ọ̀rọ̀ rẹ̀ yìí títí débi tó dé pẹ̀lú ògo Ọlọ́run ó rán àánú rẹ̀ sí wọn ó ń rán Ọlọ́run létí ni ó ń pe Ọlọ́run rẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run ó sì dá lóhùn pẹ̀lú ògo Ọlọ́run yóò jẹ́yàn ògo rẹ̀ tó wálé ayé wá lò Ọlọ́run ó jòrì lò gbogbo tó yẹ kárí gbogbo Àkàndá pátápátá gbogbo kọ̀ǹdíṣàn yóò tí àwọn Àkàndá wù tó lè wà Ọlọ́run ó rán àánú rẹ̀ sí wọn Ọlọ́run ó jẹ́ wọn orógo wọn lò pẹ̀lú ògo Ọlọ́run àwọn náà ó jẹ́yàn láwùjọ ọmọ ènìyàn pẹ̀lú ògo Ọlọ́run wọn ò ní kú tògótògó pẹ̀lú ògo Ọlọ́run in fact. Wallahi program yóò gbomi lójú mi o so kọ́mọ́ dàbí pé bóyá mò ń pa irọ́ mo ti ṣe ètò mbọ̀nà. tẹ́ bá wo program mi yìí ìmọ̀ bóyá ó lè hàn ẹ wo àkọlé ìmọ̀ bóyá ó hàn dáadáa mbọ̀nà. tẹ́ bá rí àkọlé program mi yẹn òun nìyẹn mo ti ṣe kinní lórí ẹ̀ mo kọ sí pé àkọlé ètò wa àkọlé ètò àwọn àkàndé ènìyàn láwùjọ wa àwọn àkàndé ènìyàn láwùjọ wa tẹ́ bá wo déètì yẹn 24 January náà ni mo ṣe 24 January ọdún yìí náà ni mo ṣe program yẹn
wọ́n dàbí pé bóyá mò ń parọ́ so mo kàn dídì ṣe ètò yẹn lórí àwọn àkàndá pé àwọn àkàndá ènìyàn láwùjọ wa January ni mo ṣe ètò yẹn mi ti a mọ̀ pé màá rí màá fi alábàápàdé nípa àkàndá yẹn ní èní ni mo ṣe ní kí n jáde kí n ṣàlàyé pé àyè tí a fi àwọn àkàndá sí ipò tí a dídá tọ́lọ́run dá àwọn náà wọ́n ní tó ń wá ṣe nílé ayé wọ́n dẹ̀ ní àwọn náà ní ìwúlò tiwọn wọ́n dá wọn pẹ̀lú orí pípé ni tó jẹ́ pé àwọn ìjọba wà yìí kájú wọn káwọn ọkùnrin àwọn náà wọn bá rí ìwúlò wọn. ẹ rí i pé ṣe rí i pé mi gangan ni mò ń sọ̀rọ̀. wọn kà wọ́n kún ní ìlú òyìnbó ń bíbá yìí. ṣe rí i pé èmi mò ń sọ̀rọ̀. àwọn Akanda Eniyan yìí wọ́n bá bàrà wọn wọ́n dẹ̀ wúlò even gan àwọn tó ń ṣiṣẹ́ wà nù wọn torí wọ́n ní school àwọn àkàndá tí àwọn àkàndá ń lò. kẹ́ ẹ̀ bá lè mọ̀ pé èmi ni mò ń sọ̀rọ̀ ẹ gbé igi láti rẹ̀ bóun máa ṣe jẹ́ kó ní tánú. àwọn àkàndá pàtàkì tí. Ẹ káalẹ́ o, ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ kúrọ̀lẹ́ ní gbogbo ibi tí ẹ ti ń wò wá. Mo kí gbogbo wa pápátá láì dá ẹnìkankan sí, mo kí gbogbo ọmọ kóòtù òjíire ní gbogbo ibi tí a bá wà. Mo kí wa a dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àsàkẹ́ ọ̀run tó dá wa sí títí di ọjọ́ yìí. ẹ rí i pé mi ni o ṣe ti rí i pé mi ni ẹ ti rí i pé mi ni àbí. àkọlé ètò wa ti alẹ́ yìí òun ni àwọn Akanda Eniyan láwùjọ wa. ṣe ti gbọ́ báyìí. àwọn Akanda Eniyan láwùjọ wa. a rí i pé àwọn Akanda Eniyan yìí Ọlọ́run ò dá wọn lásán sí ilé ayé ó ní ìdí pàtàkì tí Ọlọ́run fi dá wọn. àwa ọmọ a rí i pé ní ìjọba location 419 wọn ò pàtàkì àwọn Akanda Eniyan yìí wọn ò tiẹ̀ kà wọ́n kún yàn wọn ò tiẹ̀ jámọ́ nǹkan ní location 9 tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ torí pé kí ni dídá tọ́lọ́run dá wọn náà àwọn náà wọ́n ní tó ń wá ṣe nílé ayé wọ́n dẹ̀ ní àwọn náà ní ìwúlò tiwọn wọ́n dá wọn pẹ̀lú orí pípé ni tó jẹ́ pé tó bá jẹ́ pé àwọn ìjọba 419 wà yìí ká ní wọ́n ká àwọn ọkùnrin àwọn náà wọn ò bá rí ìwúlò wọn tí wọ́n wálé ayé táwọn náà fi rí ògo tiwọn náà lò because wọn kà wọ́n kún ní ìlú òyìnbó ń bíbá yìí àwọn Akanda Eniyan yìí wọ́n bá bàrà wọn wọ́n dẹ̀ wúlò even gan àwọn tó ń ṣiṣẹ́ wà nù wọn torí wọ́n ní school àwọn àkàndá tí àwọn àkàndá ń lò lóríṣiríṣi tó bá yẹ parí school wọn wọ́n fún wọn níṣẹ́ tí wọ́n mọ̀ ṣiṣẹ́ wọ́n pàtàkì wọn gan ní gbogbo ìlú òyìnbó káàkiri àmọ́ ní location 419 wa yìí wọn ò kí ń pàtàkì wọn ò tẹ̀ ká wọn kankan rárá tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ó sì yẹ kó ká wọn kún ó yẹ kó wá school fún wọn èyí tí ò sì bẹ́tẹ̀ pọlọ rẹ̀ ò bá sì kàwé ó yẹ kó fún wọn ní iṣẹ́ kó fi wọn sí ìkọ́ṣẹ́ táwọn náà kọ́ṣẹ́ tó ń fi lè wúlò fún ara tiwọn náà. mi ìmọ̀ bóyá kínní ìlà òdù tẹ̀ ń gbọ́ dáadáa. àwọn tó jẹ́ ẹni tí wọ́n ṣàkàndá gan tí wọ́n tiẹ̀ tí ráyè tiwọn náà wọn ò fún wọn níṣẹ́ wọn ò kà wọ́n kún wọn ò kà wọn náà kún gbogbo àwọn tó kàwé wọn ò jẹ́ wọn oríṣẹ́ wọn ò rí nǹkan ṣe ó sì yẹ ká pàtàkì àwọn àkàndá nígbà tá a bá gba òmìnira Yorùbá yìí gbogbo àwọn eléyìí náà ni gbogbo àwọn ètò yìí náà ni a ṣe tó yẹ pé a pàtàkì àwọn àkàndá wa yìí. ó ti pẹ́sẹ̀ o. ìtọ́jú tó dáa wọ́n sì ríṣẹ́ tó bá wọn ò sì ní kàwé lásán wọ́n ò ríṣẹ́
tá a bá ti gba òmìnira Yorùbá nation yìí tá a bá ti gba àwọn àkàndán yìí àwọn náà ò níṣẹ́ torí àwọn náà wúlò gbogbo tálẹ̀ǹtì wọn tí wọ́n gbé wá sílé ayé wọn ò jẹ́ wọ́n rògo wọn lò kò sì ní rí bẹ́ẹ̀ ní Yorùbá nation tá a bá gba Yorùbá nation gbogbo wọn náà máa ṣiṣẹ́ gbogbo wọn náà máa lọ sí school wọn tọ́jú wọn wọn níbi tán ti máa tọ́jú wọn bí àpẹẹrẹ sí bí irú àwọn bí odínsìn ó ní school títí ẹ̀ school òdì wà tó yẹ pé wọ́n ní school tiwọn ẹni tí ó jẹ́ ẹni tí ò ríran àwọn náà ní school títí wọn àwọn tó jẹ́ bóyá ẹsẹ̀ ń dùn wọn tí wọn ò lè rìn àwọn náà ní school tiwọn bóyá ọwọ́ ń dùn èèyàn yẹn ní àwọn náà ní school tiwọn gbogbo àlébù yòówù tí èèyàn bá gbé wá sílé ayé wọ́n ní school tó ń kọ́ wọn ò jẹ́ kí wọ́n ráre rárá wọ́n tẹ̀ pàtàkì wọn sàn-sàn ni kódà gan ní ìlú òyìnbó wọ́n pàtàkì àkàndá ju ẹni tá rẹ̀ pé lọ. sẹ́ẹ̀rì pé mi mò ń sọ̀rọ̀ mo ti ṣe prógráàmù yẹn rí ló jẹ́ kí n máa fi hàn. ìjọba Nàìjíríà nìyẹn. mo ti ṣe rí mi ti àwọn pé màá ṣalábàápàdé irú kinní yẹn. tó sì yẹ kó rí bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn abirùn wa ń wora wọn bí ìgbà tó yẹ pé àbáwọn òrílé ayé wà ni kì í ṣe pé wọn òrílé ayé wà wọ́n rílé ayé wà ìjọba wa ni ò dáa ìjọba wa ni ò dáa ló jẹ́ káwọn yìí máa wò bí ìgbà tó yẹ pé àwọn ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá ti jẹ́ abirùn báyìí ṣe ló máa ń rora rẹ̀ pin àwọn tó ń tún jẹ́ òbí tó bí wọn gan ṣe náà máa ń rora wọn pé wọn ń ka irú ọmọ bẹ́ẹ̀ kún láàrin àwọn yòókù tí tara wọn dá pé kò sí yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ ká máa kà wọ́n kún nǹkan kan náà ní nǹkan kan náà gbogbo wa nílùú òyìnbó ń bí báyìí àtàrà ẹni tí tó jábìrún àti ẹni tó jẹ́ ẹni tí ò ṣe kìíní o kódà gan àwọn tó já àkàndá ní àwọn gan ni àwọn òyìnbó yẹn gbé lé orí ẹni tó dá pé dáadáa bó ṣe yẹ kó rí ní Nàìjíríà náà nìyẹn níjọba ti Nàìjíríà wà ó yẹ káwọn ìjọba wa kán bàbàrà àwọn èèyàn yìí kán pàtàkì wọn ẹ̀rí pẹ́ lómi ó máa ń ronú para ẹ̀ ni nínú àwọn àkàndá yìí ẹlòmíì máa ń ronú para ẹ̀ ipò wọn ò rí ilé ayé wa kò sí ẹ kó rí bẹ́ẹ̀ gbogbo àwọn ògo wọn ni wọn ò jẹ́ wọn ò rí lò tá a bá ti gba òmìnira Yorùbá wa yìí gbogbo àwọn tí wọ́n jẹ́ abirùn yẹn wọ́n máa rógo wọn lò wọ́n wá ẹ̀kọ́ tó dáa tó yanrantí fún wọn tó yẹ pé àwọn náà ní ìmọ̀ ẹ̀kọ́ wọn ó sì lè fi ṣiṣẹ́ even wọn gẹ́gẹ́ bí ẹni tó dá pé bí ṣe ń ṣiṣẹ́ lọ́fíìsì bẹ́ẹ̀ náà ni àwọn àkàndá yìí náà wọ́n mọ̀ ṣiṣẹ́ lọ́fíìsì wọn ò ní yọ ẹnìkan kan sẹ́yìn wọn ò ní pé à ń torí tó ti jákàndá kò lè ṣiṣẹ́ lọ́fíìsì rárá o gbogbo ètò yìí ó wà nílẹ̀ nínú bọ́jẹ̀tì àwa Yorùbá nation tí wọ́n bá ti gba Yorùbá nation yìí gbogbo àwọn nǹkan yìí náà máa ṣe kò yẹ ká yẹpẹrẹ àwọn àkàndá yìí ó yẹ ká kà wọ́n kún bí ara wa náà ni ṣùgbọ́n ìjọba wọ̀ kà wọ́n kún wọn ò tiẹ̀ rí tí wọ́n rò àwa tá a dá pé gan wọn ò rí sí wa rò dípò pé wọ́n tẹ̀ wá ro ti ẹni tó jẹ́ àkàndá even gan àwọn arúgbó wa gan tó yẹ pé àwọn tó bá ti dàgbà wọn kà wọ́n kún anything àmọ́ tó yẹ pé wọ́n bá fẹ́ kó dìbò ní gbogbo wọn ò ní kó gbìyànjú láti wá dìbò wọn ò rọ wọn jáde wọn ò ní kó wá dìbò fáwọn àmọ́ tó bá ti dìbò nìtán wọn ò mọ̀ wọ́n mọ́ wọn ò kà wọ́n kó nǹkan kan mọ́ wọ́n mọ̀ ní àwọn ọmọ wọn ò tọ́jú wọn ṣùgbọ́n tá a bá ti gba òmìnira wa yìí òmìnira Yorùbá nation yìí gbogbo àwọn arúgbó yẹn ó níbi àwọn ò wá ilé fún wọn tó yẹ pé wọ́n mọ̀ tọ́jú wọn níbi bẹ́ẹ̀ wọ́n mọ̀ gba ìwòsàn ọ̀fẹ́ wọ́n gba ẹni tí wọ́n mọ̀ fún wọn ní ẹ̀kọ́ ìdárayá fún wọn tó yẹ pé wọn ò fi ní mọ ronú tí inú wọn fi mọ dùn tára wọn fi mọ yá tó yẹ pé arúgbó mi wà tó yẹ pé yóò ronú kú ni tí kò ní sí gbogbo eléyìí arúgbó mi wà tó yẹ pé kò rí ọmọ tọ́jú ẹ̀ tó yẹ pé orí àìsàn ni ó kù sí kò ní sí gbogbo eléyìí òní tá a bá ti gba òmìnira Yorùbá gbogbo àwọn arúgbó yẹn wọn ò kọ́lé arúgbó fún wọn tó mọ̀ tọ́jú wọn tó mọ̀ gbàwòsàn ọ̀fẹ́ wọ́n mọ̀ kọ́ wọn ní eré ìdárayá lóríṣiríṣi wọ́n lè máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ gan níbi bẹ̀ tó jẹ́ ẹ̀kọ́ àgbà gbogbo ètò yìí ó wà nílẹ̀ nínú Yorùbá nation tá a bá ti gba òmìnira wa
òmìnira àwa Yorùbá gbogbo àwọn ètò yìí wà nílẹ̀ gbogbo àwọn nǹkan tó yẹ kí ìjọba wo ṣe nìyẹn tún wò ṣe ó tẹ̀ wá tó tí ń tẹ̀ ń dùn mí jù ní àwọn tó jẹ́ àkàndá èèyàn yìí wọn ò tẹ̀ ràn wọ́n lọ́wọ́ láti kàwé rárá wọn ò ràn wọ́n lọ́wọ́ láti kàwé wọn ò ràn wọ́n lọ́wọ́ láti improve láti lè dàgbàsókè wọn ò ràn wọ́n lọ́wọ́ láti dàgbàsókè ó yẹ kí wọ́n wá ilé ẹ̀kọ́ fáwọn náà ni tó yẹ pé gbogbo ẹni tó bá ní àkàndánlé èyí tí àwọn àkàndá fi máa ń jókòó ńlé tó yẹ pé wọn yọ kúrò nínú ọmọ tí wọ́n bí tó mọ̀ ní kì í ṣe ọmọ gidi làkàndá o ọmọ gidi ni àkàndá èèyàn ọmọ gidi ni because ẹlòmíì wà tó yẹ pé ó lórí pípé tó yẹ pé ó ní tálẹ̀ǹtì gidi tó yẹ pé ṣùgbọ́n wọn ò jẹ́ kó rí tálẹ̀ǹtì yẹn lò tí wọ́n jẹ́ kó go rẹ̀ kó mọ parẹ́ mọ́ lára tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ tí ó yẹ kó rí bẹ́ẹ̀ ẹlòmíì wà tó yẹ pé bóyá iṣẹ́ ọwọ́ ló mọ̀ ẹlòmíì wà tó yẹ pé ó nímọ̀ ẹ̀kọ́ náà tó yẹ pé tó bá fún láàyè tó bá yẹ pé ó rí ẹni tó tọ́ tí ó tọ́ ní skul dáadáa tó yẹ pé agbárí ẹ̀ ó pé ṣámṣám tó yẹ pé ó pé ju ẹlòmíì tó dá pé gan lọ. ní oríṣiríṣi gbogbo àwọn àkàndá tí ń bẹ lórí ilé ayé ọlọ́run náà wá ṣe nǹkan gidi iṣẹ́ ọlọ́run dá wọn sílẹ̀ ayé lásán ó dá wọn láti wá lo ìwúlò wọn bọ̀ tiẹ̀ ìjọba ò jẹ́ wọn ò rí lò because wọ́n bá wọn sí ẹgbẹ́ kan nǹkan tí ò wúlò náà ṣe kà wọ́n kún tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ tí wọ́n tá bá ti gba Yorùbá ni èyí tá bá ti gbòmìnira wa àwọn gbogbo àwọn àkàndá yìí wọ́n máa wúlò gidi fúnra wọn àti fún ẹbí wọn àti fún orílẹ̀-èdè wa gan arákàndá tó ń kọrin arákàndá tó yẹ pé ó lè bíldì nǹkan tí ó jẹ nǹkan tó wúlò gidi àkàndá tó ń bíldì mọ́tò wà oríṣiríṣi iṣẹ́ ọwọ́ àkàndá ń ṣe nílùú òyìnbó ń bíbá yìí bẹ́ẹ̀ ni tó ń ṣe àwọn mọ́tò tẹ́rí tó ń gùn yẹn oríṣiríṣi àkàndá ó ń ṣe mọ́tò nǹkan tí ẹni tó dá pé tó ń ṣe àkàndá ń ṣe ní bíbá yìí ẹ wúrú má kàn bẹ tán pé ní orí ògbàdé máa yẹn ọlọ́run fún ní ẹ̀bùn èdè sọ ó tún ní àròsọ tó yẹ pé tó bá sọ Yorùbá kalẹ̀ fún àwọn òwe pé àtàgbé ni ló ti máa mú òwe yẹn wá. àgbélẹ̀rọ òwe náà ni máa yẹn máa ń sọ orí ògbàdé tí Alhaji Oríyọmí Hamzat tó gbé sórí Facebook nígbà kan ọkùnrin yẹn àgbélẹ̀rọ òwe ni máa ń sọ tó jẹ́ pé yóò kàn atẹ́gùn kan gbé wá náà nìyẹn bẹ́ẹ̀ sì ni ọlọ́dẹ bó ṣe jákàndé ọlọ́dẹ dá orí ẹ̀ ó ṣàpò gidi tó gbọ́ Yorùbá tó yẹ pé òwe tí máa ń pa àwọn òwe gbàǹkọ̀gbì gan ni tó yẹ pé àwọn òwe tí ò tiẹ̀ sí nínú ìwé rárá tó yẹ pé àgbélẹ̀rọ títí ẹ̀ ni látàgbárí ẹ̀ ni ó ti mú òwe yẹn wá lóríṣiríṣi torí ẹ̀ pé gidi. àwọn èèyàn máa ń mú màyàn ṣeré ni kálóyìn ó dá pé dáadáa ni wọn ò ní mú ṣeré ṣùgbọ́n nítorí tó jákàndá kì í sì ṣe ẹbí wọn ẹbí àwọn ìjọba tá a ní ni irú àwọn eléyìí ni ó yẹ kó ìjọba wa kó brought wọn up ni ó yẹ kó brought wọn up ni tó yẹ pé àwọn náà tíṣà wọn fi yọ dáadáa tó yẹ pé ìlú òyìnbó bá ní máa yẹn wà ní in fact ẹbí ẹnìyẹn ó ti ṣoríire gbogbo ìdílé wọn yẹn ti ṣoríire báwọn but àwọn ìjọba wa àfi ara wọn nìkan náà ni wọ́n mọ̀ tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ tá a bá ti lè gba òmìnira wa yìí pẹ̀lú ògo Ọlọ́run Yorùbá nation yẹn tá a bá gbà gbogbo àwọn nǹkan tí àwọn ìjọba wa fi ń jẹ wá níyà yẹn gbogbo ẹ̀ ni la máa ṣe àtúnṣe lé lórí torí pé kí ni àparò kan ọ̀gá jù kan lọ wọn ọ̀nà ni wa àwa mẹ̀kúnnù tẹ̀ ń jìyà gidi ni àwọn tó tẹ̀ wá jìyà jù làwọn àkàndá yìí torí wọn ò tẹ̀ wọ́n jẹ́ kó wọra wọn bí ìgbà tó yẹ pé àwọn sílé ayé wa òbí ẹlòmíì máa ń gbé ọmọ mi sọnù ní tán bá ti lè rí pé ó jẹ́ kíní báyìí wọ́n mọ̀ ní kò wúlò ó wúlò mo rọ̀ wá ó wúlò àwọn àkàndá yẹn wúlò gidi Ọlọ́run máa ń fún wọn ní ẹ̀bùn irú àwọn ọmọ bẹ́ẹ̀ wọ́n máa ń ṣoríire gidi tá a bá ti lè gba Yorùbá nation pẹ̀lú ògo Ọlọ́run
pẹ̀lú ògo Ọlọ́run gbogbo àwọn àkàndá yìí iná ni wọ́n jẹ́ kí ògo wọn kó búyọ tí wọ́n wúlò láàyè ara wọn tó ń wúlò fẹ́ bí wọn tó sì wúlò fún orílẹ̀-èdè Yorùbá wa. tó jẹ́ pé ẹni tó bá ti jẹ́ àléébù kan báyìí wọ́n ní kò wúlò wọ́n dẹ̀ wúlò. wọ́n wúlò àwọn ìjọba wa náà ń ṣe wá rádaràda. mo bẹ̀ wá nítorí Ọlọ́run àwa Yorùbá ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ kájọ ja ìjà òmìnira ká gba òmìnira wa yìí. àwa náà ni ó wúlò fún tá a bá ti lè gba òmìnira yìí àwa náà ni ó wúlò fún òwúlò wa náà nítorí tá a bá látẹ̀ láwọn olóṣèlú yìí àwọn òṣèlú yìí ara wọn nìkan náà mọ̀ ẹ rí i pé wọn ò lè fi tálíkà jẹ òṣèlú àwọn onípò ọlọ́lá náà máa ń jẹ òṣèlú yìí àwọn ara wọn sì náà máa ń jẹ kíní wọn mọ rotate ẹ láàrin ara wọn ni tó yẹ pé àwọn ọmọ wọn àtàrọmọdọ́mọ wọn náà mọ jẹ lọ àtàwọn ara wọn tó ń jọ jẹ onípò gíga wọn kàn ń fi àwa arúgbó ni wọ́n fi àwa arúgbó ni bí wọ́n fi wá arúgbó tán àwa náà wọ́n tó fìyà jẹ gbogbo ìlérí tó ń bá lérí wọn ò ní mú ṣẹ wọ́n kàn fìyà jẹ wá wọ́n fi bí pa wá tán bá ti fún wa ní oúnjẹ gàrí agolo kan tó fún wa ní èèlò kan ó ti tán ẹ dákun ẹ má jẹ́ ká ta ọjọ́ ọ̀la wa àtọjọ́ ọ̀la àwọn ọmọ wa ẹ má jà ta àmọ́ ẹ má jà torí owó ká fi ta ọjọ́ ọ̀la àwọn ọmọ wa ká má torí oúnjẹ ráìsì agolo mélòó kan ká fi ta ọjọ́ ọ̀la àwọn ọmọ wa Yorùbá yìí gangan ni ẹja dúró tì ká fìmọ̀ ṣọ̀kan ká fọwọ́sowọ́pọ̀ àwọn tí yà ń jẹ ti pọ̀ àwọn tí yà ń jẹ pọ̀ especially àwọn àkàndá yìí ìyà ń jẹ wọ́n ọ̀tí ẹ̀ jẹ́ wọ́n hàn àwọn àkàndá yìí ọ̀tí ẹ̀ hàn rárá ní Nàìjíríà wa yìí àwọn àkàndá yìí ó hàn ó dẹ̀ yẹ kó hàn gan wàláì ó yẹ kí àwọn àkàndá yìí hàn tẹ́ bá mọ ohun tí mò ń sọ yìí in fact yóò mọ káyìn gan lára ìlú òyìnbó àkàndá ló hàn jù wọ́n mọ important àkàndá kódà gan tẹ́ bá ní appointment ní ẹ̀yìn àti àkàndá ni wọ́n kọ́kọ́ dá lóhùn kódà tẹ bí àpẹẹrẹ sí bóyá ẹ fẹ́ lọ gbowó ní báǹkì ń sìn tí ẹ wá tò àkàndá ni wọ́n kọ́kọ́ dá lóhùn tàbí bóyá ẹ lọ sí hospital bóyá ẹ kíù tẹ tò àkàndá ni wọ́n kọ́kọ́ dá lóhùn gbogbo ibi yòówù tí èèyàn bá lè lọ tó yẹ pé èèyàn ó tò ní tó jẹ́ pé èèyàn tó ní ẹsẹ̀ àtẹni tí kò nẹ́sẹ̀ tàbí tó bá jẹ́ àkàndá yálà ó lẹ́sẹ̀ tó bá sàtì lálébù kan tó fi já àkàndá yẹn ni wọ́n máa dá lóhùn. kódà bó já àràrá ni kò bá jẹ́ àràrá tàbí èèyàn tó kúrú jù náà kó àràrá ń bẹ èèyàn tó tún kúrú gan-an ń tún bẹ tí èsà àràrá tó yẹ kó kúrú ni. ó jẹ́ bọ́sẹ̀gbẹ́ kan ìwọ náà wá ní àkàndá ó ti di àkàndá nílùú òyìnbó yóò mọ gbádùn ni àkàndá ló ń gbowó jù nílùú òyìnbó. tí wọ́n yẹ̀yẹ́ àwọn àkàndá báyẹn tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ èèyàn bíi wa náà làwọn náà. ó rà bọ́ bá jáfín èèyàn bíi wa náà làwọn àkàndá mi ó wúlò ju ẹni tó dá pé mi lọ ibi tí Ọlọ́run fún wọn ní ẹ̀bùn àkàndá bóyá ẹ bá jà tàbí bóyá ẹ fọwọ́ kàn kódà bẹ́ẹ̀ fọwọ́ kàn tẹ́ ẹ bú lásán yóò pe ọlọ́pàá sí yín ni torí àwọn àkàndá ní ẹnu wọn lẹ́nu lẹ̀ ní òyìnbó wọn lẹ́sẹ̀ lẹ̀ gidi wọn pọ̀lọpàá ọlọ́pàá ọdẹ fìyà jẹ ni. torí wọn bí gbogbo àkàndá àwọn ìjọba yìí wọ́n jẹ́ kí wọ́n parẹ́ mọ́ wọn lára wọ́n jẹ́ kó rògbò wọn wọ́n jẹ́ kó parẹ́ mọ́ wọn lára tó sì yẹ kó rí bẹ́ẹ̀. torí gbogbo wọn náà ní nọ́mbà ọlọ́pàá lọ́wọ́ gbogbo èèyàn nílùú òyìnbó àtẹ̀jẹ́ sàkàndá náà la ní nọ́mbà ọlọ́pàá sẹ́nìkan fẹ́ ṣe kinní kankan fún wa báyìí lọ́wọ́ kan láti pe nọ́mbà ọlọ́pàá wọ́n ń sáré bọ̀nù. kódà gan-an arúgbó tó yẹ pé bóyá nìyẹn ó dá pé tẹ̀tẹ̀lẹ̀ wá ti
ogbó ti àti dé ẹ̀ ní nọ́mbà bóyá ọlọ́pàá kan ní ó ń Nàìjíríà bẹ̀rẹ̀ rìn tàbí ó ń kódà ṣe àwọn tó ní nọ́mbà gan tẹ́ bá pè bóyá gan kò tí wọ́n lè wà rìn dáadáa mọ́ ìlú òyìnbó tàbí rí bẹ́ẹ̀ tẹ̀lẹ̀ kẹ́jẹ́kẹ́jẹ́ gbogbo tàbí èèyàn ló ní bóyá nọ́mbà ọlọ́pàá nǹkan tán kan báyìí ti lè sáyìn pè jẹ wọ́n ní ní ara ẹ̀ emergency nígbà yẹn tó kíá gbódé ó ti kódà dàkọ̀dá náà láàrin nìyẹn kódà 30 òun náà kọ̀dá minutes lóhùn 30 minutes tán kódà fi ń pẹ́ gan gan lè mọ inú bọ́ọ̀sì wọn tó máa ń wọ̀ láàrin níbí 10 sí báyìí 15 minutes wọ́n ti kàn yín la àwọn tẹ́ bá ti tó sọ pé jẹ́ àkàndá ibi báyìí ayé àdírẹ́sì báyìí ìjókòó wọn tẹ́ wà bá ti lọ́tọ̀ dárúkọ kàkàgbà tí àdúgbò àkàndá fi yẹn dúró tí ó fi mọ wàláì sùn náà wọ́n bọ̀ ọkọ̀ tàbí tí ọmọ ọ̀rọ̀ mọ́ kínní ààyè wọn wà pẹ̀lú mọ́tò special ní tó yẹ pé àkàndá wọn ṣe é fún ààyè àwọn tí wọn ń ṣàkàndá ọ̀tọ̀ tó bá jẹ́ location 419 ni kúnlẹ̀ fẹ́ kàn wọ́n pẹ̀lú àkàndá ọba àmọ́ra yìí jókòó mọ́ tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ ká mọ ìrírí àwọn àkàndá ó yẹ ká bàbàrà wọn ká pọ́n wọn lé ká wá nǹkan ká wá ọ̀nà bí àwọn náà ṣe sóríire báwọn náà ṣe jẹ́ ológun ọmọ tí wọ́n fi wúlò tí wọ́n fi ní rúgbó fi ìrònú para wọn tí wọ́n fi ní ra wọn bí ìgbà tó yẹ pé àwọn ò ráyé wá téèyàn ò tún ní mọ rí wọn ní rí i pé wọ́n yìí séèyàn ó yẹ kó gbogbo tó yẹ kí ìjọba ó ṣe fún wọn nìyẹn bọ ìjọba ò ṣe é wọn ò rí tiwọn rò ó sì yẹ kó rí tiwọn rò táwọn náà bá gba Yorùbá nation wà yìí pẹ̀lú ògbọ́lọ́ àárín táwọn àkàndá yẹn rò ó yẹ kó wọ́n wá ìtọ́jú gidi fún wọn gbogbo àwọn arúgbó tí wọ́n wá ìtọ́jú gidi fún wọn. lẹ́yìn àwọn àkàndá arúgbó ló tún gbogbo kà àwọn táwọn èèyàn tí òyìnbó èsì bàbà sàkàndá náà tó yẹ kó wọn ò rí tiwa rò lẹ́yìn lẹ́yìn làwa tí adá pé tí àìsí arúgbó tàìsí sàkàndá lẹ́yìn náà tó wà kò sí. ní sí pé ẹnìkan rẹ́nìkan jà bí kinní kan àbí à ń jẹ nìkan gbogbo àwọn ìjọba wa yẹn èrú ti pọ̀ jù kò sótìtọ́ fún wọn àti pé ìmọ̀tara ẹni nìkan ó ń dà wọ́n láàmú ìmọ̀tara ẹni nìkan ó ń dà wọ́n láàmú àmọ̀rí ìbáàkú ẹni àmọ̀rí ọba àkú kámọ̀rí gàgà oko náà lọ̀rọ̀ wọn ìlú bámbá mú yóò ní wọ́n sì máa ń lù ibi àwọn ọmọ pé bí ń pẹ́ nìkankan náà nílùú tó ń lù ṣùgbọ́n tó bá ti di bí tí a bá gba Yorùbá nation kò ní rí bẹ́ẹ̀ gbogbo àwọn ìdọ̀tí ńlá fọ́ dànù kò ní sí àyè gbogbo mọ̀gòmọ́gò à ń kó ọjà à ń ṣe kíní à ń ṣe kíní yẹn kò ní sí olórí tí wọ́n bá yàn gan yóò búra ni kó tó di pé yóò di olórí ìbúra tó yẹ pé tó bá búra tó bá yẹ ti dalẹ̀ bá instantly náà ni nǹkan yẹn máa ṣẹlẹ̀ sí ohun tó fẹnu rẹ̀ bú yẹn ló máa ṣẹlẹ̀ sí kò ní sí gbogbo rárára òṣì tó ń ṣe yẹn nínú Yorùbá nation ẹ jẹ́ ká sowọ́pọ̀ kájọ fìmọ̀ ṣọ̀kan kájọ dúró ti Yorùbá òmìnira Yorùbá wa yìí ká dá dúró ká náà dá dúró ká lè gbádùn fáfàní wa náà ni tá a bá ti lè gbá àwa gan á lè bẹ̀tà ayé wo nítumọ̀ ayé gbogbo wo nítumọ̀ àwọn àkàndá yìí náà ayé wo nítumọ̀ ayé gbogbo wa náà ni ó nítumọ̀ pẹ̀lú ògo Ọlọ́run tí a bá ti lè gba Yorùbá nation. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn etí tí wọ́n ń gbọ́ mi ní àtẹ̀kan tí mo ti ń sọ̀rọ̀ àti etí tí ó tún mọ́ gbọ́ mi a dúpẹ́ púpọ̀ ní ọwọ́ yín o ibi tí ẹ ti ń rówó ra dátà Ọlọ́run ní ìjọ tán bẹ̀ ẹ jọ̀ọ́ prógráàmù mi mo fẹ́ kẹ́ ẹ bá mi love kẹ́ ẹ bá mi like kẹ́ ẹ bá mi share kó go viral ẹ bá mi like ẹ bá mi share ẹ bá mi love ẹ. tọ́ mo lérò pé a ti gbọ́ gbogbo bó ṣe ń lọ mo lérò pé a ti gbọ́ bó ṣe ń lọ gbogbo bó ṣe jẹ́ ipò tí wọ́n tò àwọn àkàndá wa sí òun ni ẹ ti gbọ́ yẹn tó jẹ́ pé wọ́n rọ́ wọn sẹ́yìn wọn ò tiẹ̀ jẹ́ kó hàn rárá tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ ká jẹ́ káwọn àwọn èèyàn yìí káwọn náà wà láwùjọ kó ríra wọn pé àwọn náà wà láwùjọ èèyàn ẹ má jà mọ́ fi wọ́n ṣe yẹ̀yẹ́ mọ́ ẹ má jà mọ́ fojú bíntín wọn ẹ má jà mọ́ fojú kójú wò wọ́n ọba àkan ojú tí wọ́n fi ń wò wọ́n yẹn ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ẹ já fi wọ́n sírò ara wa náà ẹ jẹ́ ká mọ múnú wọn dùn ká mọ kó wọn mọ́ra ká mọ fà wọ́n mọ́ra ká mọ yàn wọ́n dànù àwọn òbí tá a ti bí wọn náà
kọ́ mọ̀ ìfì kan kẹ́kan ká mọ̀ ìpín tó tẹ́lẹ̀ yìí ti jẹ́ Àkàndá o so ẹ wá ní fẹ́ràn rẹ̀ ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ mọ̀ yìí tó lógo nú àwọn ọmọ náà ẹ lè mọ fojú wo yí pé bóyá àwọn yìí tó dá pé yẹn ni ló lógo tó jẹ́ pé èyí tí ò dá pé ló lógo gbogbo lọmọ condition yòókù tẹ́ bá bára yín ẹ gbà fọ́lọ́hun ẹ tún mọ dúpẹ́ lórí rẹ̀ gan tẹlomi ló tún wọ́ọ̀sì jù báyìí lọ ẹ tún mọ dúpẹ́ ó yìí gan inú àwọn èèyàn tó yẹ kó wọ́n dá pé tí wọn ò bímọ ẹ̀yin fi yọ̀ yín o ẹ̀yin tí Ọlọ́run ò tí ì dá lóhùn ẹ̀yin fi yọ̀ yín o pẹ̀lú ògo Ọlọ́run wọlé àwọn tó ti bí yóò bá mi ṣàánú ẹ̀yin náà ẹlòmíì wà tó yẹ pé tí ò tó wọ́ ọmọ tí ò ní àṣìṣe bó jẹ́ jẹ́ abirùn náà nìkan náà ṣàkàn fún un nìkan kóun náà jẹ́ wọ́n mọ forúkọ ọmọ pé òun náà tẹ́lómọ rẹ́ni tó sọ bẹ́ẹ̀ so gbogbo ipò yòówù tí ẹ bá bá ara yín ẹ mọ̀ yọ̀ wọ́n pé eléyìí èso ọmọ eléyìí èsè kìíní kan gbogbo lọ́mọ èèyàn náà làkàndá náà ẹ jẹ́ ká kà wọ́n kún èèyàn ẹ jẹ́ ká jẹ́ kí wọ́n mọ wà láwùjọ àwa èèyàn tí àyíṣà kàndá ẹ má jà mọ sá fún wọn ẹ má jà mọ fi wọ́n ṣe yẹ̀yẹ́ ẹ má jà mọ fojú bí tí ń wò wọ́n ẹ má jà mọ fi ojú tèkàtẹ̀gbin ẹ má jà mọ fi wò wọ́n ẹ jẹ́ kí wọ́n ríra wọn bí èèyàn ẹ jẹ́ káwọn náà ríra wọn bí èèyàn ẹ jẹ́ kí wọ́n ríra wọn pé àwọn náà wà láwùjọ èèyàn ẹ jẹ́ kí inú wọn mọ dùn ẹ mọ mú wọn lára dá ẹ mọ mú wọn lára yá ẹ mọ múnú wọn dùn ẹ má jẹ́ kí wọ́n mọ ẹ mọ hùwà tí wọ́n mọ fi ronú tí wọ́n mọ fi sunkún tí wọ́n mọ fi ronú ìmí òkò lé yọmọ sunkún ìmí òkò lé kí yóò lóun ò lè jáde pé wọ́n fòun ṣe yẹ̀yẹ́ tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ ẹ má jà fi wọ́n ṣe yẹ̀yẹ́ mọ́ ẹ má jà fi wọ́n ṣe yẹ̀yẹ́ mọ́ òbí tó bá ìbírú wọn náà ẹ má jẹ́ ká fà àwọn òbí náà ṣe yẹ̀yẹ́ mọ́ yẹ̀yẹ́ ó máa iná ló ń jẹ́ kí òbí mi kó mọ́ láìkì ọmọ náà tí ọmọ yìí pé òun dójú tì mí irú ọmọ wo ni wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ̀ sí lábàrá wọ́n mọ̀ sí lábàrá wọ́n mọ̀ gbá wọ́n mọ̀ ná pé kàkà kó kú gan kódà kó tiẹ̀ kú gan òun ló wọ́n pọ̀ gan tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ Ọlọ́run kàn náà ran wá sílé ayé wá ṣe nǹkan kan ni ó ní ohun tọ́lọ́run ran ilé ayé wá ó ní ohun tọ́lọ́run ran wá ṣe nílé ayé ebi èèyàn ni ẹni tó yẹ pé ó bí ó dẹ̀ kú lẹ́sẹ̀kẹsẹ̀ àfi yọ̀ wọ́n o àfi ń gbókò Ọlọ́run ga ni o so ẹlòmíì ló bi tó tí ò sí tó yẹ kó wọ́n bi ní Àkàndá yẹn náà tó sì kú lẹ́sẹ̀kẹsẹ̀ so ẹ má jẹ gbogbo condition yìí wùtà bàbá ẹ jẹ́ àmọ́ dúpẹ́ fọlọ́run ni ẹ jẹ́ àmọ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn èèyàn yìí àwọn Àkàndá èèyàn ni wọ́n olóríire ni wọ́n pẹ̀lú kódà bọ́lọ́run ṣe dá wọn lẹ́yìn Àkàndá ní Ọlọ́run ò kì í fìyà méjì jẹ wọ́n máa ń ṣàpù ní brain gan brain wọn máa ń ṣàpù dáadáa wọ́n máa ń mọ èyí tí ó bá mọ̀wé yóò mọ̀wé èyí tí ó bá mọ̀ ṣe ọwọ́ yóò mọ̀ ṣe ọwọ́ débi téèyàn mọ̀ dé ní ọ̀dọ̀ wa ilé location wa lọ́hùn náà la kà wọ́n kùn kankan o gbogbo ìlú òyìnbó láti ibi tó bẹ̀rẹ̀ àti ibi tó dé ní ìlú òyìnbó lápapọ̀ ní gbogbo àgbáyé wọ́n bàbàrà àwọn handicap yìí gidi ni wọ́n bàbàrà àwọn abirùn yìí gidi ni ọ̀dọ̀ wa la ti kà wọ́n kùn kankan mo bẹ̀ wá gbogbo ẹni yòówù tó bá ní àwọn abirùn nílé ẹ má fi wọ́n ṣe yẹ̀yẹ́ mọ́ gbogbo òbí yòówù tó bá ní abirùn ẹ má mọ̀ fi wọ́n ṣe yẹ̀yẹ́ mọ́ ẹ sì mọ̀ fi ojú yí pé wọ́n èé ṣe èèyàn ẹ má mọ̀ fi wò wọ́n mọ́ ẹ má bẹnu ẹ̀tẹ́ lù wọ́n mọ́ ẹ má hu ìwà tí wọ́n fi mọ́ ronú ẹ má hù sí wọn ìwà tí wọ́n fi mọ́ kábàámọ̀ ẹ má hù sí wọn gbogbo àdúgbò yòówù tí irú àwọn èèyàn báyìí bá wà ẹ má hùwà tí wọ́n fi mọ́ kábàámọ̀ pé irú ọmọ làwọn bí yìí tàbí tí ọmọ náà mọ̀ pé wọ́n lọ́hùn kí ló dá mi wá sílé ayé fún gan ṣéèyàn sì ní mí báyìí ẹ má hu irú ìwà tí wọ́n fi mọ́ sọ gbólóhùn yìí jáde láti mọ́ fi dá Ọlọ́run lẹ́bi ẹ má hu irú ìwà yẹn sí wọn ẹ jẹ́ kí inú wọn mọ́ dùn káwọn náà mọ́ ríra wọn láwùjọ àwọn èèyàn tó dá pé mo bẹ̀ wá ní nítorí Ọlọ́run ẹ wo orú ohun tọ́mọbìnrin yìí sọ nísìnyí wáàsí gidi ló ṣe fún wa ni wáàsí gidi náà ló ṣe fún wa ni ẹ wo pẹ̀lú condition ó yìí tún dúpẹ́ fọlọ́run ó tún dúpẹ́ fọlọ́run pé òun tún dúpẹ́ tòun
tó tún wá ń gba àwọn èèyàn nímọ̀, àwọn òbí tó ní àkàndá ńlé ó tún ń gbà wọ́n nímọ̀ràn ibi kan wọ́n fi kan yọ̀ kan ẹ tún wọ̀rọ̀ ńlá tó tún sọ ṣe pọ́rọ̀ ńlá lẹ́ni yìí sọ kọ́lọ́n kó ṣàánú wa ni pẹ̀lú ògo ọlọ́run gbogbo ẹni tó jẹ́ àkàndá èèyàn pápátá ọlọ́run aláàánú yóò jẹ́ kó rógo wọn lò pẹ̀lú ògo ọlọ́run ògo wọn ò ní parẹ́ mọ́ wọn láwọn ò ní kú tògótògó pẹ̀lú ògo ọlọ́run aláàánú tó rán wọn wá sílé ayé pẹ̀lú kọ̀ǹdíṣàn wọn ọlọ́run rán àánú sí wọn ọlọ́run aláàánú yóò gbé wọn dìde yóò jẹ́ kógo wọn tàn pẹ̀lú ògo ọlọ́run ìràwọ̀ wọn tàn pẹ̀lú ògo ọlọ́run ọláwàlá haúláwàlá kúwátà ìlàbílà lílẹ̀zì tó mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ìdílé aláyọ̀ tv mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ mi gbogbo ẹ̀yin tẹ́ ti ń wò mí gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ́tí sí prógráàmù mi mo dúpẹ́ ojú yín ò ní fọ́ o etí yín ò ní di o ọwọ́ tẹ́ fi ń tẹ like tẹ́ fi ń share tẹ́ fi ń follow ọwọ́ náà kò ní rọ o pẹ̀lú ògo Ọlọ́run àìsàn ò ní ṣe o pẹ̀lú ògo Ọlọ́run o ẹ̀yin náà tẹ́ tún mọ́ darapọ̀ mọ́ mi nígbà tó bá yá ọlọ́run aláàánú kò ní fi àìsàn dè gbogbo wa mọ́lẹ̀ nǹkan ò ní sẹ̀mí gbogbo wa mo dúpẹ́ o ẹ ṣeun ọlọ́run bá nífẹ̀ẹ́ yín o ẹ ṣeun gan ni ẹ má gbàgbé ìdílé aláyọ̀ tv ẹ má darapọ̀ mọ́ wa ẹ má follow page mi ní lórí facebook ẹ má like ẹ má love ẹ bákan náà ìdílé aláyọ̀ tv lórí youtube ẹ má bá mi subscribe sí page mi lórí youtube ẹ má bá mi like ẹ má bá mi love ẹ má bá mi share ẹ má comment ẹ ṣeun gan ó dàbọ̀.